Okun ẹ̀yẹ. Eh, Èdè bá kíra lé hàn. Yà o. A kú ìsinmi òní o. Kí àlàáfíà ní ṣe o. Bàbá darapọ̀ mọ́ yìí o. Àmín lórúkọ Jésù. Ní àwa ìtì o. Àmín o. Ogun ayé àdìde sí o. Àmín. Ẹ̀jẹ̀ Jésù ń bò yín o. Àmín. Èyí mi kí yín o. Àdúrà kọ́dẹ̀ gbà kò yín pátápátá kété rẹ̀ láṣẹ. Amen. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kúrò ní bá. Bó lè jẹ́ pé ọjọ́ ìbí mi ni. Èyí mi kì í líbe síbi kà á rí déètì ìjọ ìbí tẹ̀rẹ̀ kàn kọ́ sí. Ṣùgbọ́n mo wí wípé kété ìjọ ọmọ bá ti ṣíjọ́ ìbí, ìjọ náà lọ́jọ́ ìbí èyí mi. So níbi kì í rìn àwa ìrìnàrèwé kí a kú ọjọ́ ìbí kí n kọrin bá dẹ̀ kí a ti kọ̀ọ̀kan ikọ̀ mi kí n kọ́ akẹ́yẹ ìjà èyí síta ọjà ọ̀la bí n tán. Kíní kan lè ṣẹlẹ̀ yé máa fẹ́ bèrè lọ́rí kí n ṣàlàyé kó ti yé ti sí. Ní ọ̀kan bí 30 ọdún sẹ́yìn mo gbọ́rọ̀ ìrere bí èdè eré ló gbẹ̀ ọ̀rọ̀ ló jọ mo ìjákun wélé ọ̀yẹ́ ká èèyàn kiri yó màá lọ sẹ́kọ̀ọ́ bíbélì ran màá lọ síbi kan tí í ṣe ìpàdé ran màá lọ síbẹ̀ lẹ́jọ́ síbí gbàkọ́ rè yá àbá mi jákun mọ̀ wí kí n bá ti lọ sí ṣọ́ọ̀ṣì tèun èmi ní bíbélì rẹ̀ ní ṣọ́ọ̀ṣì àyè bí mo gbé bíbélì rẹ̀ sí bá ti gbé síbẹ̀ mo dẹ̀ ti gbé yín lọ mo ti lọ sí ọ̀dọ̀ ọlọ́jọ́ èyí pọ̀ kànrà abẹ lọ èyí kẹ́ yà mí lẹ́nu níbẹ̀ ni pé líkété ọ̀sẹ̀ àkọ́kọ́ mo kọ́kọ́ darapọ̀ nìkan bá mẹ́rẹ̀ tí mọ̀ wí ọmọ ọ ti wọ́n ti dàtú bí o wọ́n ti gba Jésù o èèyàn lórí ìwé léka ọ rí pè mí kí n bá ti mọ̀ wé ọ̀dọ́ ọlọ́jọ́ ni mẹ̀ẹ́yà yún ìmẹ̀dẹ̀ ajẹ́ olúlé wọn ó lè dẹ̀ ké sí iná ọfà yín létí pé kí mọ̀ bí jẹ kò mí èyí kẹ́ yà mí lẹ́rù bẹ̀ ni pé ṣé pẹ̀lú kábà ní ti lejú tòní ẹ̀mẹ̀yẹ kó wọkọ̀ rí ṣe iye mi ọmọrin ẹ̀mẹ̀yẹ kọ́ ọ̀rọ̀ rọ́gbọ́n dá sí kan jẹ́ pé èrò ọkàn mi ni pé kọ́ bá ti lé mi bí èyí ni wàá rọ̀nà kan wàá gbé jíjẹ gbà màá fẹ́ kí n ṣàlàyé àti kọ́ ọ̀rọ̀ gbàgbọ́gbà ló gbẹ ẹni kí ètí rí lójú rí gan àti kí ètí rí lè ṣe lójú rí ìsọ̀rọ̀ sókè kíráyé à ń gbọ́. Mo ṣe rí o àdúrà rẹ àgbà. Àmín. Ọ̀nà ọ̀tọ́lẹ̀ àbá rẹ̀ á kàn mọ́ mi jíjẹ oko á ọlọ́jọ́ ní ṣe é ká á kàn mọ́ mi jíjẹ oko èmi náà máa ń ṣe bí àmúkọ́ o torí káyé rẹ̀ yọ̀ sùn ọ̀ náà ní jẹ́mi yóò tún máa mú kó lẹ́kọ̀ọ́nà bí èmú kó o àbá wọn bá ti lọ síbi tẹ̀rẹ̀ òun lè yí báyìí lọ́jọ́ òní bá kí mo tèyìn mí kó mo bá ti rí rìsọ́ọ̀tì rẹ̀ náà. Bá padà sẹ́yìn. Bá padà sẹ́yìn torí lùgbìmọ̀ kàbá ti wí báàní kèmí náà ti gbà lájọjọ papọ̀ kájọjọ mú òmú kó o torí èmi kájọjọ mú bá ìwé lùgbẹ̀ òun lè yí bá lónìí ò mọ dúpẹ́ lọ́ọ̀lọ́run ègbèkèmí náà ti lọ sí ibi ìjọ àbá ọmọ òun náà kájọ yín mọ̀ yá ìwọ náà mọ̀ pé ojú ọkọ̀ ọmọ mi yún bá àbá kò mú mi lọ síbẹ̀ ó ti kú ojú ọkọ̀ ọmọ mi yún bá ẹ̀bẹ̀ òun náà mọ̀ dáa lọ sí mo mọ̀ yà sí ìjọ ìhìnrere o mo ti débẹ̀ gan èmi náà dẹ̀ ti àrò yàtọ̀ lébẹ̀ mọ̀ pé àdúrà kó a ti lẹ́ra máa dúrà wà á lè ṣe àdúrà kó ọ̀dẹ̀ lẹ́ra máa dúrà kó ṣe mọ́lẹ̀ kọ́ ìyálé olúlé akáni wà á rí ìsọ̀tì àrèrè rẹ̀ ṣùgbọ́n èyí kì í yà sí ó pé ṣùgbọ́n ibi mọ̀ ń yà sí wá ó pé mi àdúrà tèmi pé mi o káàkó ń gbọ́ kété ìgbẹ̀rẹ̀ àti ìdílé àgíríkì àdúrà tèmi pé mi o. Ọlọ́run mọ̀ ṣe wọn ẹ̀ẹ́rà kan náà ti dé ṣí náà lóníwá kàn dẹ́yẹ sọ́mọrun pàápàá irú mi bá wàásù rere sọ̀nìyàn àárọ̀ ní ká mo ti rọ́ ní kọ́ yọ̀dá mọ́ mi rí tí mo yá wàásù kọ́ mọ́ o wé mo fẹ́ ṣe ni mo fẹ́ kó ba kẹ́ àmọ̀ràn kọ́ ní irú yẹn èyí pẹ̀lú kò rí lóníwá. Bẹ́ẹ̀ni èmi ọ̀nìkan pàdé lánàá ọ̀gbẹ́lé òòjọ́ ibi kò ń yún 10,000 lé ìkórè ibẹ̀ ọ̀gbẹ́mọ rẹ̀ mi hà
mo jọ àwọn ọmọ mi yún o mo kàn bá ti máa dáhùn kò ní lébẹ̀ ká tẹ̀ sọdún mo kàn rẹ̀ bá ti ká wà mú sílẹ̀ máa dáhùn kò ní lébẹ̀. náà di ìrò lórí ọni. mi ò dúpẹ́ gan-an kàn ń ṣe lébẹ̀ ó dúpẹ́ ètò ìjọba ẹgbẹ̀rún 2000 náà ṣe bẹ́ẹ̀ ṣe bá lójọ àwọn ọmọ mi o iṣẹ́ ọmọ rẹ̀ ń jí ṣọ̀ṣì ni bẹ́ẹ̀ ṣe ẹ̀ lé ṣọ̀ṣì kéyún ní àdúrà náà níyùn. kẹrìgbà rẹ̀ sílẹ̀ lọ. ní àdúrà níyùn ẹ̀mí ṣé wẹ́ ọ̀yọ́jọ́ ọmọ rẹ̀ gbogbo ká bá ọmọ mi rántí ikú mo ti yàtújọ́ ọmọ mi o mo jọ ọmọ mi yún mẹ́sùn kankan kò ní bí lára lẹ́bẹ̀. mọ̀dẹ̀ gbọ́rọ̀ ìyè níbẹ̀ mẹ́ gbọ́rọ̀ àláfíà nítorí náà mo kọ́ lọ sí ìjọ ọmọ rẹ o mo bá ń pàrọ̀ wà sí pé kẹ́ lọ sí ìjọ ọmọ rẹ pé ìsibí kàdúrà á ti mẹ́ẹ̀ gbà bá ni mo ti tú lòdì àná. ọlọ́run ṣe o ọ̀mọ́lẹ̀ rìn ẹ́ padà dòkòkò ọpẹ́ kà á dá kó tí ń líwe bá kìmọ́rì á kí ọlúlé rẹ lónìí bá ọmọ wí gbogbo ìgbà kò bá ti ké sí a lórí ẹ̀rọ tẹlifóònù tó bá lé ọkàn bẹ́ẹ̀ni ọmọ rẹ náà dẹ̀kọ́kàn rẹ sókè bẹ́ẹ̀ni mo fẹ́ wí ẹ̀rá olé wí nǹkan yóò fúnni láàláfíà ká mọ́kàn ní balẹ̀ pàápàá lùgbà kan bá dọjọ́ ogbó oníkọ́ kọ́mọ rẹ kọ́mọ ọ̀nà ìrere kọ́mọ hàn pẹ̀lú aláàláfíà kọ́ bá níbi kèṣù ti mọ́mọ ẹ pọ́n lójú lórúkọ Jésù ọlọ́run á dá sọ̀rọ̀ rẹ ọlọ́run á ṣàtúnṣe ibẹ̀ ìyẹn ọmọ ni àwọn ọmọ Jésù owó náà kọ́ ti dàgbà bá kò mójú Jésù kọ́ sí afẹ́ ayé ló ṣe é ká kọ́ sí ṣọ́ọ̀ṣì bí kan ti jẹ́ pé aṣọ náà yà míyàn ibẹ̀ lo eyín ẹ̀ ṣe ká ẹ̀ bú ṣọ́ọ̀ṣì kankan kọ́ nìyàn ṣe amáṣọ àyẹ̀ sọ́rùn ká lọ sílé ìjọsìn ká lọ kọjá pé ojó ṣáálé kẹ̀yìn àjò àlùfáà rẹ̀ abọ́ sórí àga wàásù kẹ̀yà sọ̀tàn ìjàpá àti yánríbo ṣé èyí lágbé ní ìjọba Ọlọ́run Bíbélì ní wí bá o ìlọ ẹ̀tọ́ ni mo wí kọ́ ikọ̀ bá mo ṣe pé ẹ tún nìyàn bí ẹ̀yọ̀ dùjọba Ọlọ́run èyí kò jùlé yìí ni o èyí ọ̀nà èyí kan mọ̀ wẹ́ àmúsílẹ̀ wẹ́ àpèyìn dàlébẹ̀ títí dọjọ́ ogbó rẹ lọ́ọ̀yà sí Jésù adá ẹ ọ àṣẹkù lójú rẹ kété ọmọ rẹ hàn pátápátá kékeré ẹran kan ṣe pásítọ̀ kan ṣe ọlójọ wẹ́ẹ̀mí rí bá ẹbí èṣù kọ́ bá ti wọ Ọlọ́run ní ti ṣe Ọlọ́run àjùn burúkú ṣẹlẹ̀ sí ọ lórúkọ Jésù èyí náà kì í rí o ẹ̀rí tí á ga jù yìí lórúkọ Jésù Kristi ìṣeré o ikú tọ́jú ra o iye mi ìdè kí ọ́ dì sí. àdẹ̀pàdé rere o. àpàdé ayọ̀.